Ojútáyé dé. Ètò ìwádìí ìjìnlẹ̀ àṣà Yorùbá tó gbá wọn lẹ̀ tó kẹsẹ̀ járí. Ẹgbọ́n náà ẹ̀yin ọmọ Yorùbá ṣé lóòótọ́ ni bó Olódùmarè ń bẹ mò ń béèrè wò. Àwọn àgbààgbà wọ́n tẹ̀lé mi mọ wọgbó Olódùmarè mo dẹ̀yìn bọ̀. Ẹni tí ó pìtàn Yorùbá dé. Ṣé lóòótọ́ lọ yá wọlé nílé rá? Ẹgbọ́n ṣé lóòótọ́ Aláàfin àgbà ọba ni? Àfáà Bùlálà tí ń bẹ lóde Ọ̀fà ta ló mọ̀? Adémọ́lá Adélabú ń gbé gbogbo rẹ̀ bọ̀. Ẹ gbọ́ kí lẹgbẹ́ ògbóni jẹ́ nílẹ̀ Yorùbá. Adélabú ibi táwọn ò lè dé mo ti débẹ̀ mo dẹ̀yìn bọ̀. Adémọ́lá Adélabú ẹni tó Oòduà àgbétàn Yorùbá lé lọ́wọ́. Àyìnlá mo ṣe lákàlàkà níbi odò ń gbójúgbà mi lọ. Òdùmarè ló rán mi sílẹ̀ Yorùbá ẹ jẹ́ ń jíṣẹ́ ọ̀hún yè. Adémọ́lá Adélabú ẹ ò rí mi nínú ìrìnkèrindò nígbó Olódùmarè bí. Ètò Ojútáyé ńlẹ́ ẹ̀ máa wò lórí móhùnmáwòrán yín. Iléeṣẹ́ tó bá fẹ́ so nígbọ̀wọ́ ẹ pè mí sókè aago 08035227441 08035227441 Adémọ́lá Adélabú lẹ̀ ń pè òrìṣà oko pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀. ẹ ǹlẹ́ bẹ̀ ń wo ọmọ káàárọ̀ òjíire ẹ mọ̀ kújọ́ méjìjọ́ mẹ́ta ẹ kú ọjọ́ gbọ́ọ̀rọ̀ bí ọwọ́ aṣọ ẹ kú àtijọ́ ẹ kú àtijọ́ ilẹ̀ káàárọ̀ òjíire ò ní bàjẹ́ o. Ojútáyé ọdún mẹ́tàlá kọjá tẹ́ ẹ ti wo ètò Ojútáyé kẹ́yìn. Ọpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba mi abùjẹ́bùdànù ẹlẹ́dàá mi ọba abùjẹ́bùtọ́rẹ́ abọ̀nà nígbà abọ̀nà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọba tó lọ́nà níbi tá àti ẹ̀ mọ iye ọba tó nígbà ẹrù tó nígbà òṣùká ìbà ọlọ́run ọba ìbà Oòduà ọ̀wọ́n làárọ̀ go ọ̀pọ̀ ní àátọ̀bù ọ̀sán làárọ̀ dẹ àfẹ̀mọ́júmọ́ làárọ̀ àwọn bàbà kùtùkùtù làárọ̀ jẹ́ mo dé lónìí mo fẹ́ pe bàbá mi bàbá aláyé mọ́rẹ́ gbogbo tí mo bá ti ń fẹ́ kó máa yé mi nítorí àṣípayá ńlọbìnrin sílẹ̀kùn ìmọ̀. Oòduà bàbá ọ̀kàn bí bàbá ọba agbóláyà bí àìrá odù tó dáwà aládé ńlá ọba tó borí gbogbo ọba ọlọ́fin àjàláyé kó tó lọ láyé kó bàgbà jẹ́ ọmọ ní ẹbẹ̀ kó tẹ̀yìn bàbá mi ṣe gbogbo èèyàn dúdú ẹjẹ́ aṣáwó rẹ̀ pọ̀. bí eré ètò Ojútáyé tó ti dé o. Ojútáyé ó tàn mọ́lẹ̀ kedere sínú àṣà àti ìṣe Yorùbá ní ilẹ̀ káàárọ̀ òjíire ọ̀pọ̀ ohun ìjìnlẹ̀ ni Ojútáyé ó máa ṣàlàyé ẹ farabalẹ̀ ẹ jẹ́ a jọ gbádùn ètò Ojútáyé lónìí. Mo kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìbí ẹ̀yin ọmọ kóòtù òjíire mo kí yín ẹ sì kú bíbábọ̀ tẹ́ ti ń bá wa bọ̀ lórí ètò Ojútáyé. Ní ọ̀sẹ̀ tó kọjá ọ̀rọ̀ ògbóni la gbé jáde lórí ètò Ojútáyé bó tilẹ̀ jẹ́ pé ó fẹ́ mọ́ tí ìsírú ètò bẹ́ẹ̀ bí àwọn ènìyàn ṣe ń sọ àmọ́ pẹ̀lú ìyọ̀ǹda láti òkè wá ni a fi gbé ètò náà jáde. Ògbóni gẹ́gẹ́ bí mo ṣe sọ àwọn náà ni wọ́n ń pè ní ògbóràn ẹkùn pẹranjẹ mọ́sẹ́. A ti gbọ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ nípa ògbóni ní ọ̀sẹ̀ tó kọjá àmọ́ lọ́sẹ̀ yìí kí ni ìwà ògbóni ṣe jẹ́? Kí ni ìṣe àwọn ògbóni? Nítorí àwọn gbà pé àwọn kì í ṣẹgbẹ́ òkùnkùn. Wọ́n ní ẹ̀sìn ìṣẹ̀ṣe Oòduà ni ògbóni jẹ́. Ẹ mọ̀ pé mi sí òwò ẹ̀kọ́ àkáyà tẹ̀yàn. Ẹ pẹ̀lú ráyè. Ẹ mọ̀ pé mi sí òwò ẹ̀kọ́ àkáyà tẹ̀yàn. Ẹ pẹ̀lú ráyè. Ẹ mọ̀ pé mi sí òwò ẹ̀kọ́ àkáyà tẹ̀yàn.
ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni a fẹ́ kí bàbá wa Olúayé Náìbí tó jẹ́ ọba Ògbóni àgbáyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la fẹ́ kí wọ́n bá wa túmọ̀ lórí ọ̀rọ̀ Ògbóni ẹ jẹ́ ká tún gbọ́ bí wọ́n ṣe sọ. àwọn ọ̀tàkùn ẹ̀sìn fẹ́sìn tó bá wọlé kálukú àǹtàkùn ẹ̀sìn ẹnì kankan àǹtàkùn àwọn ọ̀dọ́ inú Ògbóni ẹ̀sìn ìbílẹ̀ tiwa nìyẹn ọlọ́dẹ gbàgbára sí àárín ẹ̀ nípa àwọn èèyàn wa ń bẹ̀. bàbá intel sọ yìí o mo fẹ́ kẹ́tù sọ̀mọ́lẹ̀ sí i pé àpò àwọn olórí ìwọ̀n. olórí ìjọ ṣọ́ọ̀ṣì àti ìjọ mọ́ṣáláṣí ló ń wá lọ́tọ̀ Ògbóni aláwọ̀ alájì inú wa rẹpẹtẹ náà aláwọ̀ pásọ̀ olórí pọ̀lọpọ̀ olórí ṣọ́ọ̀ṣì olórí tó ní ṣọ́ọ̀ṣì tó wá ṣe lábẹ́lẹ̀ wọn kàn ní bó ara hàn. a ti tọrọ yẹn àtàkìrí wọn tí o a ti rí pé àwọn ti sọ fún wa pé wo táwọn wíńtà yẹn láti fi lè rìtẹ́ẹ̀nì àwọn èèyàn àti láti rí tọwọ́ wọn gbà táwọn bá gan àwọn aṣáà lè bẹ́ẹ̀ni àwọn ti sọ ní iṣẹ́ àwọn àgbẹ̀ fún wọn lọ́rùn rẹ̀. kábíyèsí kí èèyàn tó lè dé ipò tẹ́ ẹ wà yìí nínú Ògbóni bó ni ó ṣe tọ́ láti ilẹ̀ bó ṣe gbẹ́nu léra wọn. orí lórí ilẹ̀ lóhùn àwọn tó bá kọjú tó bá fẹ́ fagbára ju kìíní bìnrin tó ń bi ní abẹ́lú ẹ̀wù. kábíyèsí yóò lọ ra owó ẹ̀sìn. kó o ṣe rí orí ọba Ògbóni yìí ńgbà àtàyè ọgbà ọba Ṣófáyọ̀. kábíyèsí. àjọjọ rẹ̀ bàbá wa ni ọjọ́ kò lè ṣàní ọ̀sẹ̀ kan kó má pè mí gbogbo ìṣesí mi ń wù ń bàdàn pé mo gbẹ́sìn ìgbóni gan-an lọ́jọ́ pé mo fẹ́ kó ń gbóhùn mi ní àbájọ tó bí Ṣófáyọ̀ ṣe sílẹ̀wọ̀ òkúgbò ní kì í kú alọ́ṣà sílẹ̀wọ̀ ohun ti wá nìyẹn ìṣọwọ́ ìṣe sílẹ̀wọ̀ tọ́ báyìí ìtọ́gbé falẹ̀ mi ní fámú abáránṣẹ́ wa bá mi dẹ́kun mo ní mi ò jẹ́ wọ́n ní mi ò jẹ́ ẹ̀fọn kékeré ni mí ò láyé àrúgbẹ́ àwọn kan tí ń bára wọn dùn lọ́hùn gbà yẹn èmi tí wọ́n wá bá mo ní mi jẹ́ àtúndù ọgbẹ̀fẹ́ nìkan ní wọn gbé fún ọba Ọlátòkun bá jẹ́ olóṣù mẹ́fà bẹ́ẹ̀ pé ọ̀nà ṣèṣílẹ̀ wọ̀ nìyẹn wọ́n bá tún padà bá mi kó tó di pé wọ́n bá mi yẹn inú ọ̀sẹ̀ ẹ̀fà mi tá à ń ṣe ọ̀sẹ̀ ẹ̀fà ó ti jáde ń bẹ̀ ìfà ni wọ́n ń bà gbé pè mí sóyè kan láti wá túbẹ̀ ṣe ni o torí náà kí n má kọ o mo rò pé bóyá láti ìlú mi ni mi mọ̀ pé torí ìjọyọ̀ ọlọ́bàdé yìí náà ṣe ni kí n má kọ o àmọ́ kí n ṣe àwọn ètùtù tó yẹ kí n ṣe níjọ́ tá a ṣe ètùtù yẹn à ń ṣe é lọ́wọ́ làwọn oníṣẹ́ méjì mi tó dé láti Ìbàdàn wọ́n tún rán wá wọ́n tún jẹ́ wọ́n ní lórí ọ̀rọ̀ bàbá kọ́ bá Ọlátòkun sílẹ̀ wà níbẹ̀ ni pé bàtàn ló jíìrì fẹ́ mi ló tún mú Ifá ti sọ fún mi náà bí fọ́n gbé oníbọ̀ pé mo bá a tún bẹ̀ tó Ifá lè ti ń kaba pọ̀ àmọ́ mi mọ̀ bóyá tí yìí ni bóyá ti bò mí ni ọ̀yẹ́kẹ́ sì fún mi ń táìmì lọ ètùtù ẹ̀ là ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí kódà nú ẹran ẹ̀ wá tó fún wọn àbùkù àwọn tó wà lọ wọn ta pa bàtàn lọ wọn lọ bá màmá wa kan wọn pè ní Àdùkẹ́ Alégún ọdún pé máa ń gbọ́rọ̀ sí wọn bá yẹn lẹ́nu wọn lọ bá yà rẹ̀ kó bá àwọn ránṣẹ́ sí mi
màmá bá ránṣẹ́ sí mi pé kí n ráwọn níjọ́ Tuesday o àmọ́ ṣé ara màmá ò dá ni wọ́n ní kankan ṣe wọ́n àkíndéwádé wọ́n ní ní pàjáwìrì bẹ́ẹ̀ yẹn wọ́n ní màmá kì í ṣára wọn Tuesday àṣé gbogbo àwọn olórí bàbá oríjìn wọ́n ti kóra wọn jọ sọ́dọ̀ màmá bẹ́ẹ̀ yẹn tó pàṣẹ mi dé ilé màmá bá gbéra bá dé ilé màmá bá mo dé ilé màmá wọ́n ní màmá wà lédè bá ọ̀yà wa mú mi lọ síbi lédè wọn bá mú mi ọba níbi ilé tó máa yọ ọbẹ̀ báyìí kò bá wọn lọ pẹ̀lú ọ̀gbẹ́ kábíyèsí wọ́n sì ju ìfàmì ìpínlẹ̀ bẹ́ẹ̀ lóbi lóòótọ́ Ifá ti sọ àmọ́ tí mo fẹ́ kọ́kọ́ lákọ̀ọ́kọ́ ni pé constitution ẹgbẹ́ mi tó pé pàtẹ́mi wà nìbàdàn àwa kéré àlẹ́nu àti béèrè lọ́wọ́ pé a fẹ́ constitution lọ́wọ́ ọ̀tẹ̀ ni mo fún ẹ ìfẹ́ rí constitution wọn ló wà ẹ̀kọ́ bá ń lọ sínú ìyẹn chairman tó jẹ́ alága àgbáyé mọ́ mú constitution bá fún mi mo lè fún mi láyè jẹ́ mú lọ́lé kí n lọ study ẹ̀ tí n bá study ẹ̀ làwọn apàdà wà fún mi léṣe àwọn gbà kò sí tó lè yẹ o àbú bá wálé bá mú constitution mi bá mú constitution yẹn máa gba lọ́ọ̀yà fún lọ́ọ̀yà mi máa kó mu lọ sí Àbújá lọ́nà wájú nípa legislation ẹgbẹ́ yìí wọ́n wá lọ yẹn ní ẹgbẹ́ yìí ti jẹ gbèsè tó pọ̀ rẹpẹtẹ láti bí 30 ọdún tó ti rẹ́gísítà tó dé 30 ọdún pé wọ́n sanwó kankan rí nítorí náà ó ti wọ fáìnì yẹn ní fáìnì ibi tí bá wọ ní fúnjọ́ kọ̀ọ̀kan táwọn fi sanwó lẹ́yìn ọdún kan ní fáìnì 5 naira 5 naira yẹn fọ́dún kan tó bá dọdún kejì ó di 10 naira tó bá dọdún kẹta ó di 20 naira tó ń lé 100%. mi ṣe kára bọ́ gbèsè yín sísọ nìyẹn mo ná over 2 million lórí ẹ̀ bá san gbogbo gbèsè yẹn sọ díẹ̀ bá san gbèsè yẹn wọ́n wá fún mi ní certificate in registration certified true copy fún ọmọ ọba Ṣófáyọ̀ wọ́n ṣe wá pé mi náà tán gẹ́gẹ́ bí ọba arúgbó ẹ̀ lọ́ọ̀ ìgbà tí mo jọba tó lọ gbà wọ́n lẹ́mìí náà máa gbà bọ̀ máa lọ fọ́ọ̀mù council tèmi ní fọ́ọ̀mù council tèmi sẹ́nu orúkọ àwọn trustees mi wá wọn àgbà tí Ṣófáyọ̀ sọ̀wọ́ ìyẹn ni weapon mo ní lọ́wọ́ tí mo fi gbà láti wà lọ jẹ ọba ìwà mo fi jẹ́ ńgbà mo jọba tán mo gbàdé tán ilé Ṣófáyọ̀ láti lọ gbàdé ìdí lọ gbàdé láti ṣe gbogbo ètùtù wà kúlé lábọ́sìndé láti lọ gbé ìwé tó adájọ́ sí yẹn wà á ní kàn fi sọ́jọ́ tí mo gbé ìwé olórí olúwo àgbáyé lẹ́kọ̀ọ́ bí ní May 20 yẹn lọ́fíìsì náà láti lọ sí lọ́mù ká lọ sí àwọn tí wọ́n gbàdé tán mo fọ́tò ẹ̀ mo yọ àwọn kọ́mítì tèmi trustees tèmi lọ́jọ́ sábùjá tó ṣàfihàn certificate tèmi same number. Bàbá nǹkan kan wà mo fẹ́ kẹ́ ẹ bá a tàn mọ́lẹ̀ sí èdè tó kí ló dé tí ògbóni fi máa dàgbà. nígbà tí ẹ bá ti rí tó bá ti rí ṣe òótọ́ tí yóò dalẹ̀ wọ́n ní dalẹ̀ kó má dàgbà wọ́n fẹ́ dàgbà má dalẹ̀. èèyàn ìdá méjì pọ̀. ìdá méjì pọ̀ o bẹ́ẹ̀ bá ti dalẹ̀ á dàgbà ó di dandan kó dàgbà kó gbó kó tọ́ ẹ̀rọ pé inú ohun oge kíkí ara wa àdúrà la fi kíra wa gbàgbà ní ogbó òtọ́ wàá gbó wàá tọ́ wàá dàgbà wàá darúgbó ló ń jẹ́ bẹ́ẹ̀ ogbó wàá tọ́ bàbá kí mi sì máa fi jẹ́ lóhùn ogbó atọ́ máa fi jẹ́ lóhùn àwa ń gbàdúrà fúnra wa ní gbogbo ìgbà ni àgbègbè ni kì í ṣépè ló ń jẹ́ kí ká gbó ká tọ́ ilé sì ń gbà bẹ́ẹ̀ ilẹ̀ sì ń gbà bẹ́ẹ̀ fún wa. ṣùgbọ́n bàbá wa rẹ́ni tó sọ pé ibi tí ayé kọjú sí òfẹ́ kẹ́yìn bẹ́ẹ̀. wọ́n yìí sí òkú pòpò onílé wa ilẹ̀ adájọ́ fún irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí dáadáa nígbà ayé Lábọ́sílẹ̀ àwọn aṣíwà kéékèèké ní Ògbóni bó ṣe náà ṣe gbéra nìyẹn tó ní òun fẹ́ dolórí fẹ́ dájọ́ tòun ní Lábọ́sílẹ̀ ní kán fi ilẹ̀ jẹ́ kó lọ ṣe tí wọ́n bá fẹ́ dà náà ló máa ń dà ó ṣe ọdún kejì ẹ̀ ló ṣe lẹ́wọ̀ ikú ọ̀dàlẹ̀ ló kú nígbà òye ọba Ṣófáyọ̀ kò sí ìjọba ńgbà náà àti Pedro pé oṣù ọba Ṣófáyọ̀ pé kọ́ wá sí Ilé-Ifẹ̀ àwọn náà sọ̀rọ̀ dá sí wọ́n lẹ̀ Ilé-Ifẹ̀ wọ́n lọ dá ìrántí orúkọ táwọn fún ẹgbẹ́ tí wọ́n gbà yẹn wọ́n lọ dálẹ̀ àwọn tí ẹ̀rẹ́sẹ̀ lò wọ́n fẹ́ pọ́mọ̀wé wà nínú wọn wọ́n dẹ̀ ní lọ́mọjọba wọ́n rí registration ṣe wọ́n fi registration wọn gba certificate yẹn ìṣẹ̀lẹ̀ ọ̀dọ̀ ìjọba wọ́n ṣe é tán báyìí ọdún kejì yẹn ní pé yóò fàyè lẹ̀
nígbà tó ti dalẹ̀ sọ́fàyọ̀ wá rí yẹn kó bá sá padà wá bàdàn ló bá wáyé lábọ́sì ló wá bẹ̀rẹ̀ àbọ̀ ẹ̀dá díjì ń pé bí òló ló sì ń lọ́nà sọ́fàyọ̀ ọ̀hún ló tún wá wá lẹ́yìn bí ọdún bí gófẹ́ tó bí 20 ọdún lẹ́yìn yẹn ló padà wá di bàbá Ògbóni lọ́wọ́ bàbá. ní pé bí èèyàn bá ní sùúrù tọ́lọ̀ ó ṣe yóò ṣe é àwọn ẹni ẹgbẹ́ bí mi á kí máa rìn náà gbogbo mi dàgbà àrùn yóò tẹ̀ ní. bẹ́ẹ̀ ni. ní orí ọ̀rọ̀ Ògbóni a ó rí i pé a rí àwọn ọkùnrin nínú Ògbóni a rí àwọn obìnrin ṣùgbọ́n àwọn kan tiẹ̀ máa sọ wípé obìnrin kì í máa wo obìnrin kì í máa wo obìnrin kì í máa wo èé wa ti rí èé ti ṣe kí ló gbé àwọn obìnrin dé inú ẹgbẹ́ Ògbóni tí a bá wò ó fín tí a wò ó tọ́ bíi àwọn ohun tí a ti wádìí àwọn obìnrin jẹ́ èèkàn láàrin ẹgbẹ́ Ògbóni èèkàn tó jẹ́ wípé wọn kì í ṣe ẹni tí èèyàn lè talù tàbí ẹni tí èèyàn lè kọlù pàápàá jùlọ àwọn màmá àwọn ìyá yìí tí wọ́n ń bẹ nínú ẹgbẹ́ yìí àwọn Ògbóni tó jọkùnrin pàápàá mọ̀ wípé ìyá ni wọ́n àwọn pàápàá mọ̀ pé ìyá gan-an ni àwọn jẹ́ kódà bí èèyàn pè wọ́n ní ìyá àgbà wọn kì í bínú torí àwọn gangan fúnra wọn a máa pera wọn pé tọ̀ àwọn àjẹ́ rèé o ènìyàn kì í kọlù wọn nínú ẹgbẹ́ torí pé kò sẹ́ni tí fẹ́ rí ìbínú wọn. lóòótọ́ tó Ògbóni bá fẹ́ bínú tó máa lágbára díẹ̀ wọn tí Ògbóni bá di nǹkan mú ní nǹkan ọ̀bínú báyìí ó máa ṣíra jùlẹ̀ ni o kò ní ìdìmú lọ títí wípé nǹkan ṣàìṣe báyìí pé lẹ́yìn nǹkan ṣàìṣe lẹ́yìn kò ní ṣe bẹ́ẹ̀ rárá. pàápàá tó bá ti rí èèyàn tó sọ fún pé ẹ̀jẹ̀bùrẹ́ o ẹ̀jọ́ ni ẹ̀jẹ̀bùrẹ́ tiwa a bá sọ pé kábíyèsí ẹ̀jọ́ o òun náà ní ogún àtọ́ ẹ̀jẹ̀bùrẹ́ yẹn ní tiwa tàdé bá lọ́wọ́ àwọn tó ní ilé ayé tàdé bá lọ́wọ́ àwọn tó wá látòtú Ifẹ̀. màmá bí kinní ọ̀sẹ̀ ń gùn bọ̀ látàárọ̀ tó fi gùn débi ó dé tí ọba jẹ́ yìí kí ni tẹ̀ ń lò sí. òtítọ́ ni tí ẹ bá wà ní ṣọ́ọ̀ṣì tó bá ní òtítọ́ máa pẹ́ ṣọ́ọ̀ṣì yẹn á lè máa gùn lọ gbẹ̀yàn wà mọ́ṣáláṣí tó bá ti lótìtọ́ ń bẹ̀ òtítọ́ yẹn á máa tọ́ lọ títí lọ́kọ́ gbogbo ìran ẹ̀rín. òótọ́ tẹ̀ ń wí òótọ́ bíi kíni pé kéèyàn má jalè fẹ́ má ṣèké àbí kó má dalè. kó má jalè ni kéèyàn má jalè kó dẹ̀ má ṣèké kó dẹ̀ má dalẹ̀ kó sọ pé nǹkan dúdú lélẹ́yìn kí àwọn èèyàn bá ní dúdú kó sọ pé pupa lélẹ́yìn kéèyàn àwọn èèyàn bá ń pupa pé pupa lélẹ́yìn o ìyẹn ló ń jó òótọ́ má ṣèbàjẹ́ ọmọlàkejì ẹ òótọ́ nìyẹn. ẹ sáà lè rẹni tí ó ṣògbóni tí ó wà kó ilé yìí kó fẹ́ kẹ́ fìyà jẹ lágbájá. Ògbóni á dẹ̀ sọ fún àwọn Ògbóni ohun tí ìyà jẹ èèyàn tó bá jà àgbọ́ ọ̀rọ̀ ẹnìkíní àgbọ́rọ̀ ẹnìkejì á dẹ̀ tẹ́tù ẹ̀. màmá mo tún fẹ́ ká tẹ̀síwájú kí ni nǹkan tí àmọ̀ràn àti ọ̀rọ̀ tẹ́ ẹ lè sọ fáwọn ọmọ iléèwé wa àwọn ọmọ tí wọ́n ń kàwé ká náwó dé púpọ̀ lé lórí tí wọ́n wá wà níbẹ̀ tí wọ́n ní àwọn ń ṣẹgbẹ́ kan pààyàn àwọn ń ṣe gbogbo àṣẹ gbọ́ kí ni àtògbóni kọ sí wọlé yìí. Ògbóni kò kọ ìwà tó dáa sí o Ògbóni ò ń ṣe Ògbóni ò ń ṣe wípé kí ọmọ kan wà níléèwé ìyá ọmọ ọmọ lọ léèwé ni kó lọ kàwé kó fi torí re kò sọ pé kó lọ ṣe ẹgbẹ́ kankan bẹ̀. àmọ́ bóyá ṣé kì í ṣe pé Ògbóni làwọn ń ṣe o. náà ṣògbóni Ògbóni lọ́wọ́ nírú. Ògbóni ò lọ́wọ́ nù èmi ni à ń ṣẹgbẹ́ síkírìtì nǹkan Ògbóni ò lọ́wọ́ nù ẹ̀ rárá kódà tí ọmọ ẹnìkan bá jalè lógbóni tari tó jalè gidigidi lógbóni àbó ṣe ó hùwà tí ọ̀dà wọn fẹ́ pa tá a dẹ̀ mọ̀ kó Ògbóni ni Ògbóni tún máa kọ́ lẹ́tà gbádìí ní kọ́ lọ pa ó fẹ́ báyé jẹ́ nìyẹn. ẹ̀yin ò sì fẹ́ kílé ayé ó bàjẹ́. ẹ̀yin ẹ dàgbà débi ẹ débẹ̀ ṣe dàgbà tẹ́ ẹ ṣe kí n tó lẹ tó dàbí ọmọge
kí lẹ̀ máa jẹ nù àbó ní tí ẹ máa fún yín jẹ ń bẹ̀ tẹ́ ẹ̀ fi máa dọmọge padà tẹ́ ẹ̀ kúrò láyé kíákíá. kọ́tà ń jẹ́ ń bẹ̀ ogbó atọ́ náà là ń jẹ́ ń bẹ̀ ní kọ̀kọ́ tá à ń búlera wa lọ́wọ́ ilẹ̀ ní ilẹ̀ tá à ń sìn òun là ń bù òun là dẹ̀ ń pè lójoojúmọ́ ayé torí inú ilẹ̀ láti wá abẹ náà là dẹ̀ máa padà sí. ṣé pé ilẹ̀ téèyàn bá ti ń ṣe dáadáa bẹ́ẹ̀ yóò máa dàgbà. á pẹ́ lórí ẹ̀ á dàgbà ń bẹ̀. àìṣe dáadáa lórí ilẹ̀ ní mú kílẹ̀ mú yẹn jẹ. bẹ́ẹ̀ ni o oúnjẹ ilẹ̀ nìyẹn. máa tẹ̀ sí ṣé bá ti ṣe dáadáa ó ti dóúnjẹ ilẹ̀. bàbá màmá mo fẹ́ kẹ́ ẹ bá mi kí Àbẹ̀ní díẹ̀ kí àwọn èèyàn lè mọ̀ pé ìyá àgbà ló wà níjó pé ẹ bá mi parun bíi méjì mẹ́ta bẹ́ẹ̀. a máa pé ìyá di mi mú ọlọmọ Kúládé kó máa ṣe nínú abiyamọ tó wó mọ kì í sùn ìyá di mi mú olóòótọ́ ayé kó máa ṣe nínú abiyamọ tó wó mọ kì í sùn wọn ní ìyá rọ wáyé o ọlọmọ Kúládé kò rọ wá sí òrìṣà tó wà ń gbé ní làápè o lápè láké o láàpè lóko láàpè lọ́la tó fi délé ọwọ́ ọ̀rọ̀ wọ́ ọlọ́mọ. mo mú kàlẹ́ndà rẹ mo bá jí náà bí mo ní ìyẹn fi inú ilé ládùúgbò tí sí ìyá tó sì dúró tó bá wà ẹ ń bá fojú dín ní ẹ ó tí ò jíyà. mo ní mo dúpẹ́ lọ́wọ́ ayé o lọ́wọ́ ọmọ Kúládé ọmọ Òtù nífẹ̀ẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ ayé lọ́wọ́ ọmọ Kúládé ọmọ Òtù nífẹ̀ẹ́ o torí àsámú ọkọ̀ yàdùwó. Aládùúgbẹ́ láyé lọ́wọ́ ọmọ Kúládé ọmọ Òtù nífẹ̀ẹ́ lásán o lọ́wọ́ àsámú ọkọ̀ yàdùwó. Mo dúpẹ́ lọ́wọ́ ayé lọ́wọ́ ọmọ Kúládé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ o torí àsámú ọkọ̀ yàdùwó. Aládùúgbẹ́ láyé lọ́wọ́ Kúládé. ohun tí a ṣe ń túmọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyí fún wa ni wípé ilẹ̀ Yorùbá kì í ṣẹlẹ̀ òkùnkùn bí ènìyàn bá fẹ́ kẹ́kọ̀ọ́ nílẹ̀ Yorùbá ààyè wà fún bẹ́ẹ̀ Yorùbá sì lẹ́kọ̀ọ́ kọ́ nílẹ̀ Yorùbá ààyè wà fún ṣùgbọ́n ohun pàtàkì tí máa mú ẹ̀mí ènìyàn gùn ní ilẹ̀ Yorùbá ni wípé ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ká sì dúró nídìí òótọ́ ká má jẹ́ ẹni tí ó máa ṣe gbọ́ yìí sọ yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Ògbóni máa kìlọ̀ nù yàtọ̀ séyùn bí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó jẹ́ ẹlẹ́sìn nílẹ̀ Yorùbá ṣe máa tanu bá ẹgbẹ́ Ògbóni nígbàtí àwa ṣèwádìí fínífínífíní lẹ́nu wọn àwọn kì í tanu bá ẹ̀sìn mìíràn bí kò ṣe pé kí wọ́n máa sọ pé ẹ̀sìn tí kálukú bá ń ṣe kó mójútó ẹ̀yin ọmọ Yorùbá a sì tún sọ fún yín pé ohun tó jẹ́ ká gbé ètò yìí jáde ni ká lè kìlọ̀ fún àwọn ọmọ wa nílé ẹ̀kọ́ gíga tí àwọn ti gbàgbọ́ pé àwọn wà níbi tó ga jùlọ Ọlọ́run níbẹ̀ níbi tó ga jùlọ o bí ẹ bá wà nílé ìwé ẹgbẹ́kẹ́gbẹ́ tí ẹ bá lè dara mọ́ tí ó máa béèrè ẹ̀mí tí ó máa béèrè ẹ̀jẹ̀ ẹ má ṣerú ẹgbẹ́ bẹ́ẹ̀ lára àwọn ẹgbẹ́ tó jẹ́ ìmùlẹ̀ tó lágbára ní Ògbóni tí a fi hàn yìí Odùduwà ò fún wọn láṣẹ kí wọ́n ó pa ènìyàn Ọlọ́run ò fún wọn láṣẹ kí wọ́n ó pa ènìyàn Ọlọ́run nìkan ló ní agbára lórí ẹ̀mí ènìyàn àti ẹ̀jẹ̀ ènìyàn nítorí náà bí mo ṣe ń tẹnu mọ́ ẹnikẹ́ni tó bá ta ẹ̀jẹ̀ ọmọnìkejì rẹ̀ sílẹ̀ yóò jẹ́jọ́ lé lórí. àmọ̀ràn tí mo ní fún àwọn ọmọ Yorùbá lápapọ̀ ni pé ẹ jẹ́ kí ká nífẹ̀ẹ́ ara wa pé gbogbo bí ní diaspora ní gbogbo àgbáyé àwọn ọmọ Yorùbá à nífẹ̀ẹ́ ara wa tó bàbá pàdé ń dalẹ̀ la máa ń fẹ́ràn ara wa a ti da dídé lé báyìí ọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ ká má ṣe ọ̀tẹ̀ ká má ṣe inú níbí ní síra wa ká bá nífẹ̀ẹ́ ara wa
ìlọsíwájú á wà. Ọ̀rọ̀ fẹ́ ló ṣe pàtàkì jù ní gbogbo àwọn ọmọ Yorùbá ká nífọwọ́sowọ́pọ̀. dalẹ̀ mọ́ dàgbà dàgbà mọ́ dalẹ̀ kò ṣeé ṣe kéèyàn da nǹkan méjì pọ̀ lẹ́ẹ̀kan náà. mo kí n pé ẹ kú àròtì wa ẹ tún máa gbádùn wa tẹ̀síwájú ẹ ṣé púpọ̀. ojú táyé dé ètò ìwádìí ìjìnlẹ̀ àṣà Yorùbá tó gbá wọn lẹ̀ tó kẹsẹ̀ járí ẹgbọ́n náà ẹ̀yin ọmọ Yorùbá ṣé lóòótọ́ ni bó Olódùmarè ń bẹ mò ń béèrè wò àwọn àgbààgbà wọ́n tẹ̀lé mi mọ wọgbó Olódùmarè mo dẹ̀yìn bọ̀ ẹni tí ó pìtàn Yorùbá dé ṣé lóòótọ́ lọ yá wọlé nílé rá ẹ gbọ́ ṣé lóòótọ́ Aláàfin àgbà ọba ni àáfà Àbúlálà tí ń bẹ lóde Ọ̀fà ta ló mọ̀ ọ́ Adémọ́lá Adélábù ń gbé gbogbo rẹ̀ bọ̀ ẹ gbọ́ kí lẹgbẹ́ ògbóni jẹ́ nílẹ̀ Yorùbá. Adélábù ibi táwọn ò lè dé mo ti débẹ̀ mo dẹ̀yìn bọ̀ Adémọ́lá Adélábù ẹni tó du àgbétàn Yorùbá lé lọ́wọ́ Àyìnlá mo ṣe lákàlàkà níbi odò ń gbójúgbà mi lọ Òdùmarè ló rán mi sílẹ̀ Yorùbá ẹ jẹ́ ń jíṣẹ́ ọ̀hún yè Adémọ́lá Adélábù ẹ ò rí mi nínú ìrìnkèrindò nígbó Olódùmarè bí ètò ojútáyé ńlẹ́ máa wò lórí móhùnmáwòrán yín iléeṣẹ́ tó bá fẹ́ so nígbọ̀wọ́ ẹ pè mí sókè aago 08035227441 08035227441 Adémọ́lá Adélábù lẹ́ ń pè òrìṣà oko pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀.